Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́? Wọ́n ní àǹtí Wahem, wọ́n ní ṣe ni wọ́n lọ sí pálásì kábíyèsí, ṣùgbọ́n nǹkan tí wọ́n bá ń bẹ̀ kò ń ṣe nǹkan tó bá wọn lára mu, nítorí pé bí wọ́n ṣe débẹ̀ báyìí, wọ́n ní kábíyèsí ti gba security officer àwọn obìnrin tí wọ́n ní kó máa tú aṣọ wọn, túró wọn, tú bùbá wọn, ìlẹ̀kẹ̀ ìdí ò lè gbé wọnú palace, ìlẹ̀kẹ̀ ẹ̀yàn tó bá ti jẹ́ ti ìbílẹ̀ ó máa yọ́ ni, earring nìkan ló lè gbé wọbẹ̀, tú báàgì tú gbogbo ẹ̀. Wọ́n nígbà tí wọ́n tú gbogbo nǹkan tó fẹ́ tú wọn láǹtí wa, wọ́n nígbà tó wọnú palace báyìí, wọ́n ló jókòó sílẹ̀ ni o, ló ń sunkún pé irú èwo tún lè yìí. Wọ́n ní ṣe ni ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ tó jẹ́ pé ó jẹ́ ìbànújẹ́ fún àǹtí Wahem. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn. Kí ni ó dé tí kábíyèsí fi ń ṣe gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe? Nǹkan tó dé òun ni wípé kábíyèsí wọ́n ti rí i pé àwọn táwọn ń bá fínra yìí, wọ́n ti kọjá ibi tí kábíyèsí fi wọ́n sí. Ẹ̀yin náà mọ̀ wípé ìgbà tí àwọn àǹtí wa tó fẹ́ wá sí palace the other time, ṣe ni wọ́n ní wọ́n kó owó ẹyọ 21 tí wọ́n wọ̀ sí ìdí, kó tó di pé kábíyèsí sọ fún wọn ní security gate pé kán sọ fún yín pé owó ẹyọ tó wà lára ẹ̀ kó kó sí ìta, pé kò lè mú wọnú palace. Wọ́n ní àǹtí wa wà shocked nígbà tí kábíyèsí sọ. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe ní kábíyèsí rí, pé kábíyèsí ò kàn kí ń sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n èyí tí kábíyèsí lọ gba security, àwọn female obìnrin láti ṣe security wọn ní méjì ni wọ́n. Wọ́n ní nítorí pé gbogbo bí àwọn ṣe máa ń wọnú palace yẹn, àwọn ọkùnrin ò lè máa tú ara wọn. Ṣùgbọ́n ní ìsìn tán ti gba security obìnrin, wọ́n ní wọ́n ń tú ara wọn ni o, wípé gbogbo nǹkan tó bá gbé sára, gbogbo ẹ̀ ni wọ́n ń tú, torí safety náà dẹ̀ ni. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tí àwọn àǹtí wa yìí tó mọ̀ ṣe jù ò ní pé kán gbé nǹkan wọnú palace yẹn. Recently náà la gbọ́ pé wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn bàbá tó máa ń bá wọn ṣe àjò, tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n ní pé àwọn fẹ́ kí bàbá yẹn kó ṣe nǹkan tó yẹ pé kábíyèsí àti pé Naomi wọn fi ní gbọ́ràn síra wọn lẹ́nu mọ́. Tó fi ṣẹ́ pé ìkòkò bàbá yẹn bá ó fọ́, tó fi ní bàbá yẹn lé wọn, wípé òun ò fẹ́ rí wọn mọ́ o. Wípé ìkòkò tí bàbá yẹn dẹ̀ ti ń lò látìgbà tí àwọn baba ńlá bàbá ẹ̀ tó ti ń ṣiṣẹ́ ṣògùn ni. Wọ́n ní wọ́n ṣe fi picture pé Naomi sínú ìkòkò báyìí. Wọ́n ní ìkòkò fọ́ ni, wọ́n ní gbogbo omi inú ìkòkò ló dànù. Wọ́n ní sùn ọ̀rọ̀ yìí ó ba àǹtí wa nínú jẹ́ nígbà tí wọ́n bá female security guard ní ẹnu gate, tí wọ́n ní gbogbo nǹkan tó kó sínú báàgì àtàrà wọn, àwọn ní láti tú ni kí wọ́n tó lè wọnú palace. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ, wọ́n ní àǹtí wa, wọ́n ní ìbànújẹ́ dorí àgbàkodò ni o, nígbà tí
wọ́n bẹ̀rẹ̀ sí tú ẹrù wọn. Wọ́n ní wọ́n lè gbé bèbí, wọ́n lè gbé wọnú palace mọ́. Wọ́n lè gbé ìlẹ̀kẹ̀ ọrùn tó bá jẹ́ iyùn, wọ́n lè gbé wọnú palace mọ́. Ẹ mọ̀ pé gbogbo àwọn kíní ìlẹ̀kẹ̀ yìí wọ́n máa ń ṣiṣẹ́ sí i. Ìlẹ̀kẹ̀ ọwọ́ gan wọ́n ń ṣiṣẹ́ sí i. So gbogbo àwọn irú àwọn nǹkan báyìí wọ́n ní wọ́n lè gbé wọnú palace mọ́. Wọ́n ní wọ́n á túró wọn, wọ́n á gbọ̀n fúkẹ́fúkẹ́, wọ́n á fọwọ́ gbé gbogbo ìdí wọn, wọ́n á make sure. So ẹ̀yin èèyàn lé, wọ́n á check gbogbo ìdí wọn, wọ́n á make sure pé kò sí ìlẹ̀kẹ̀, kò sí anything tó jẹ́ pé wọ́n lè kó wọnú palace yẹn wọnú palace. So wọ́n ní searching yìí ni wọ́n máa máa ṣe fún wọn. Nítorí ẹ̀ ni wọ́n fi lọ gba àwọn obìnrin. So wọ́n nígbà tí àǹtí wá dé palace o tó rí pé security yìí máa tún ti tight sí i. Wọ́n máa tún check gbogbo ara àwọn àti báàgì àti ìró àti skirt and blouse. Wọ́n ní àǹtí wá jókòó sílẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í sunkún ni o. Wípé èwo tún lè yìí nítorí Ọlọ́run. So ní ìsìn street restriction tí kábíyèsí fún wọn ó street gan ni, kì í ṣe kékeré. So ìgbà tá gbọ́ gist tó bá yẹ pé lóòótọ́ ni gist tá ń sọ fún yín o. A ní ká wá torchlight sí fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Ọlọ́run aláàánú á bá mi ṣàánú fún gbogbo yín o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé á máa yọrí sí rere o. Ọlọ́run máa bá mi la ẹ̀nà fún yín o. Ọ̀nà yín máa la, ọ̀nà onídìmọ̀ yín o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe òkèkè ní ọwọ́ yín á máa lọ. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe, àdúpẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe, àdúpẹ́. Mashola Gist TV ó nífẹ̀ẹ́ gbogbo yín o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.